ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo tí ẹ ti ń wò wá lọ́kùnrin àti lóbìnrin jákèjádò gbogbo àgbáyé. Mo kí gbogbo yín pátá ibi tí ẹ ti ń fojú ayọ̀ wo èmi ọmọ yín bàbá confam JP. Bàbá confam pọ̀ nítorí ẹ̀ ni JP ó ṣe wà lẹ́yìn orúkọ tèmi, nítorí pé bí ọmọ kó lè dá ọ̀ràn àbí bó ti sọ nìyẹn kọ́mọ lè dáràn náà, òun la ṣe ń sọ ọmọ ní orúkọ tèmi lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, bàbá confam JP òun ni orúkọ mi. I am a prophet of God. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whosoever that believeth in it. Ẹni tí ò bá ti gbàgbọ́ kò lè ṣiṣẹ́ fún. Ohun tí ènìyàn bá gbàgbọ́ òun ní ṣiṣẹ́ fún ènìyàn. Nítorí ẹ̀ ni wọ́n ṣe ní apá òun lára, èjìká òun ní iyè kan. Ohun tí ènìyàn bá ní ìgbàgbọ́ nínú rẹ̀ òun ní ṣiṣẹ́ fún ènìyàn. Lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Yorùbá yẹn, orúkọ mi ni bàbá confam JP. Mo jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, wòlíì Ọlọ́run, mo sì jẹ́ ẹni ẹ̀mí. Mo máa ń darí ìjọ ẹ̀mí. Mo ní ìjọ ẹ̀mí tí Ọlọ́run gbé lé mi lọ́wọ́, tí a sì ń darí dáadáa. Mo dẹ̀ tún máa ń ṣe iṣẹ́ ẹ̀mí fún àwọn èèyàn tí wọ́n bá gbàgbọ́, kì í ṣe gbogbo èèyàn. Òdú ni mí, mi kì í ṣe àìmọ̀ fún olóko. Bẹ́ẹ̀ ni, mi kì í ṣe àìmọ̀ fún olóko. Ohun tí mo wá ń tẹnu mọ́ yìí kì í ṣe wípé ìgbéraga ló gun orí mi tó yẹn, àbí kì í ṣe wípé ìwà ìgbéraga. Ohun tí ẹ̀dá bá jẹ́ òun ni kí ẹ̀dá kó fi ẹnu ẹ̀ kó fi sọ síta. Ohun tí ẹ̀dá bá jẹ́ òun ni kí ẹ̀dá kó fi ẹnu ẹ̀ kó fi sọ síta. Ohun tí mo jẹ́ òun ni mo sọ yẹn. Kí ló gbé mi wá lálẹ́ yìí? Èní yìí jẹ́ on the 16th December. Today is on the 16th December 2022. Kí ló gbé mi wá? Aago mọ́kànlá kọjá 18 minutes, which is 11:18 p.m. òun ni mo wá síta láti wá sọ ọ̀rọ̀ yìí fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. I am not going to direct this message to anybody particularly, but nínú ẹ̀ a máa yọ tẹnìyàn kọ̀ọ̀kan jáde, ṣùgbọ́n mẹ́sẹ̀gì yìí fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó ní etí, òun ni Olúwa rán mi sí yín. Ní about 4 days ago, nínú ìpàgọ́ tí a ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation nínú orí òkè tí mo máa ń ṣe lọ́dọọdún, èní náà ló pé 16 days tí ìránṣẹ́ rẹ̀ tó ti jẹ gbẹ̀yìn, tí ó dẹ̀ ti mu, tó ti jẹ ata àbí tó ti jẹ epo, tó ti jẹ tí ó ti mu. Today is 16 days, èní ló pé. Ṣùgbọ́n nígbà tí ìrìn àjò yẹn pé bíi 12 days 11 days, Olúwa sọ nǹkan kan níbẹ̀. Ohun tó sọ nígbà tó tún pé 16 days lénìí ní déédéé aago bíi 7 nígbà tí à ń ṣe prógrámù lórí ọ̀rọ̀ àdúrà tá à ń gbà lórí òmìnira Yorùbá nation, èyí tí atáàgì ní wípé Operation Bad Leaders Must Die in Nigeria. Olúwa sọ about 4 days ago, ó ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni wípé ẹ má fi iṣẹ́ ogun
kẹ́ fi rán obìnrin. Ó yé mi, ṣùgbọ́n mo ṣe bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ náà ò yé mi nígbà tó sọ. Bẹ́ẹ̀ ni àwa ìránṣẹ́ lè ṣe bẹ́ẹ̀. Tó bá wá dà bẹ́ẹ̀ á tún padà wá mú iṣẹ́ yẹn wá. Ó yé mi o ohun tó sọ, ṣùgbọ́n mo ṣe bí ẹni wípé ọ̀rọ̀ náà ò yé mi. Ó dẹ̀ tún padà tó sọ lónìí. Olúwa ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá tí ẹ̀ ń lépa òmìnira fún Yorùbá wípé kí ẹ má fi iṣẹ́ ogun, ẹ má fi rán obìnrin. Ó sọ nínú prógrámù yẹn. Olúwa wá sọ fún wa, ó pẹ́ jù, ó ní bóyá January 19 ni a ṣì padà lọ wo prógrámù yẹn padà. Olúwa ní tí ẹ bá kọ etí ikún sí ohun tóun sọ yìí, ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ń jìjà lórí òmìnira Yorùbá, tẹ́ ẹ bá kọ etí ikún sí, Olúwa ní ìrìn àjò jíjìjà lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá yìí ó máa pín sí ọ̀nà mẹ́ta tí oníkálukú máa wá di ọ̀gá ẹ̀mú. Ìyá ní yìí lọ̀gá òun, ìyá ní yìí lòun fẹ́ tẹ̀lé, tọ̀hún á ní yìí ní ọ̀gá òun, ìyá ní yìí lòun fẹ́ tẹ̀lé, ìkẹta náà ní èyí lọ̀gá òun o, èyí ni òun fẹ́ tẹ̀lé. Mi ò ní kí ẹnikẹ́ni kó má bú mi o, ṣùgbọ́n tó bá ti di on the 1st of January, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bẹnu àtẹ́lu ohun tó lúwa tó rán mi lénìí yìí máa jáde fún yín tán. Ẹ bá bú mi, mi ò ní reply. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ sí mi, mi ò ní sọ nǹkan kan. Ṣùgbọ́n tó bá ti lè di January 1st 2023, mo máa jáde fún gbogbo yín tán pátá. Bẹ́ẹ̀ ni, láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé èmi kọ́ ni mo ránra mi, Olúwa ló rán mi sí yín. I have my own business and I am fine in my own business. Kì í ṣe nínú Yorùbá nation ni wọ́n ti mọ̀ mí. Mo dẹ̀ máa ń jẹ́ kó yé gbogbo yín wípé I am not an agitator. Mi ń ṣe agitator. I am a prophet. Olúwa kò gbé mi kalẹ̀ sínú Yorùbá nation ni to monitor and to guide. Ṣùgbọ́n tí ẹ bá ní ẹ ò ní gbọ́, nígbà tí àwọn ohun tó Olúwa ń sọ fún mi pé kí n sọ fún yín, tí wọ́n bá ń ṣẹlẹ̀ lódì, máa jẹ́ kí ẹ máa gbọ́, máa jẹ́ kí ẹ máa gbọ́. Olúwa ní kí n sọ fún yín wípé kí ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ̀ ń jìjà òmìnira fún ilẹ̀ Yorùbá, ó ní kí ẹ má fi iṣẹ́ ogun, kí ẹ má fi rán obìnrin. Nígbà tó di èní yìí tá à ń gbàdúrà, dó ohùn Olúwa ni, gbogbo ìwọ tí ẹ̀ ń sọ wípé Madam kìíní kan Onitiri àwọn ni wọ́n máa gbé yín dé ilẹ̀ ìlérí, ẹ gbọ́ ohun tó Olúwa sọ fún mi pé kí n sọ fún yín. Onitiri kò ní gbé yín dé ibì kankan o. Number 1, Olúwa ló sọ. Mo pé mi máa ń tẹnu mọ́, and fídíò tó dẹ̀ rí yìí, it is not what I can delete. You can save it immediately tó bá ti lè wọ orí YouTube or anywhere tí a bá ti load ẹ̀ sí. Olúwa ní kí n sọ fún yín pé òmìnira Yorùbá kò ní wá ní 2022 gẹ́gẹ́ bí Madam Onitiri tó ti ń sọ, tó ti ń fi ẹnu ẹ̀ sọ, tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn dẹ̀ ti ń tẹ̀lé. Bí ọ̀rọ̀ Yorùbá ṣe rí nìyẹn o. Pé mi ò sọrú ẹ̀ rí, mo jáde tán ni. Tí n bá dárúkọ ènìyàn á jẹ́ wípé aṣíwájú ogun ló rán mi níṣẹ́, akẹ́yìn ogun òun ló rán mi níṣẹ́, ògbéni níjà kí ẹ̀rù kó bo níjà òun ló rán mi níṣẹ́. Tó bá ti ní kí n dárúkọ báyìí ẹsẹ̀kẹsẹ̀, kò sí option, mo máa dárúkọ ni, kò sí sóhun kẹ́nikẹ́ni lè ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, èmi ni mo fi ayé, mo fi ọ̀run búra ẹ̀, nítorí wípé mi ò ránra mi, Ọlọ́run ló rán mi níṣẹ́. Màá tún gbé jáde. Mo ti sọ àsọtẹ́lẹ̀ lórí ọmọ tí wọ́n lọ sin lénìí, tọmọ tí wọ́n pa nínú BRT, pé kò ní justice, kò sí justice nínú ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ àsọtẹ́lẹ̀ lolúwa ti rán mi pé kí n sọ fún yín, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín, gbogbo ẹ̀yin tí ẹ jókòó lórí ọ̀rọ̀ wípé Yorùbá nation ó ní láti gba òmìnira,
olúwa ní kí n sọ fún yín dáadáa, ẹ tẹ́tí sẹ́. Ìkíní, ẹ má fi iṣẹ́ ogun ran obìnrin. Ìkejì, Madam Dupe Onitiri kò lè gbé yín dé ilẹ̀ ìlérí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, olúwa ló sọ. Ìkẹta, gbogbo bí Madam Dupe Onitiri tó ṣe ń sọ wípé 2022 lẹ máa gba òmìnira, ẹ ò ní òmìnira kankan tí ẹ máa gbà ní 2022 tí ẹ ò bá tún ṣọ́ra. Gbogbo ẹ̀yin tí ẹ ń jìjà dára, ẹ ń sá eré lórí ọ̀rọ̀ Yorùbá nation ká lè dominira rẹ̀, olúwa ní tí ẹ ò bá tún ṣọ́ra 2023 ẹ ò lè rí òmìnira Yorùbá nation gbà. Gbogbo tí mo sọ yìí ẹ kọ sílẹ̀, ohun tí olúwa rán mi nìyẹn. Tí Madam Onitiri náà bá ń sọ̀rọ̀, a máa ní olúwa ló rán òun níṣẹ́. Ẹ jẹ́ ká wo ẹni tí olúwa rán níṣẹ́ ní on the 1st of January 2023. Bẹ́ẹ̀ ni ẹni tí olúwa tó rán ní iṣẹ́ ní on the 1st January 2023. Mo fi ìgbẹ́kẹ̀lé mi, mo fi búra ohun tí mo sọ. Mo fi ayé mi, mo fi búra ohun tí olúwa sọ fún mi. Kò sí ohun tó sọ fún mi tí mo sọ síta o tí kò ṣẹ o. Bẹ́ẹ̀ ni Onitiri ó ní lọ́kàn ṣùgbọ́n kò lè gba òmìnira fún yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ìyẹn paperwork kò lè gba òmìnira fún yín ní Nàìjíríà. Tó bá gba òmìnira fún yín, ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ Yorùbá nation, mo máa sọ̀rẹ́ńdà ara mi kẹ́ sọ mí lókùúta pa. Mo fi ayé, mo fi ọ̀run búra ẹ̀ níwájú ohun tí ọba Gorataji, èyí tó nílẹ̀, èyí tó ní ọ̀run, èyí tó fi wọ̀n mí nínú ìran. Tó bá gba tí Onitiri, mo tún sọ lẹ́ẹ̀kan sí, Madam Onitiri tó bá gba òmìnira fún yín ní 2022 gẹ́gẹ́ bí ó ti sọ, tó bá ti di 1st January 2023, màá sọ̀rẹ́ńdà ara mi fún ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ sọ òkúta pa mí títí tí ẹ̀mí máa fi bọ́ lára mi. Èmi bàbá confam JP, èmi ni mo sọ bẹ́ẹ̀. Wọ́n fẹ́ wéèjì spiriti Sunday Igboho down. Sunday Igboho, listen to me. I talk to him time to time. Wọ́n dẹ̀ mọ̀ kọ́kọ́ nípa tèmi ni wípé mo kàn máa kí wọn ni, mi ò ń béèrè wípé kí ló wà nílẹ̀. I don't talk. Bẹ́ẹ̀ ni a sì sọ̀rọ̀ lénìí, mi ò béèrè rí pé bàbá kí ló wà nílẹ̀. Ohun tí èmi kàn ń ṣe ni wípé olúwa ti sọ fún wa wípé òun ló máa lead ogun. Ìkíní nìyẹn. Ìkejì, olúwa jẹ́ kó yé wa wípé kò lè dá nìkan ja ogun, èèyàn kan ò ń dá ja ogun. Gbogbo ìwọ tó dúró lórí wípé kò ní sí ìtàjẹ̀ sílẹ̀ kẹ́ tó gba òmìnira Yorùbá nation, máa jẹ́ kó yé ẹ wípé ó máa jẹ ìyà, ó tún máa jẹwé ìyà láì sí ìtàjẹ̀ sílẹ̀. Jẹ́ ń sọ fún ẹ, kò sí òmìnira. Without shedding of blood, there is no freedom. Even to the Bible, that was a verses in the Bible. Olúwadé ti sọ ìdí wọ́n sọ fún yín pé tí ẹ ò bá tún ṣọ́ra 2023 ẹ ò lè gba òmìnira. Bẹ́ẹ̀ ni mo sọ fún tẹ́ ò bá tún ṣọ́ra. Ìdí tí mo dẹ̀ ṣe sọ yẹn nìyí, olúwa ti sọ ní ìgbà kan wípé Nàìjíríà máa pín. Olúwa ló sọ bẹ́ẹ̀, ó máa pín. Ó lè jẹ́ 5 years, ó lè jẹ́ 10 years. Nàìjíríà ó máa pín. Ìkíní nìyẹn. Ìkejì, tó bá dé máa pín, á wá láti inú ẹ̀mí ọ̀dọ̀ tèmi àti tiẹ̀. Kí ni ẹ̀mí tá a fi gbé kíní? Ìkejì tí olúwa tún sọ tẹ̀lé, ó ní Yorùbá nation ó máa jáde lára ẹ̀. Ìkẹta tí olúwa sọ ni wípé àwọn tí wọ́n di orílẹ̀-èdè yìí mú, wọn ò ní jẹ́ ká lọ. Ó máa lágbára,
ó máa lé kàǹkà, ó máa lé kínká. Ok, kí ni a fẹ́ ṣe Olúwa? A béèrè lọ́wọ́ Olúwa. Olúwa jẹ́ kó yé wa wípé a fi ká dẹrù ogun. Láì di ẹrù ogun, wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ. Prophecy ni èmi ń sọ fún yín láti lè jẹ́ kẹ́ ẹ mọ ohun tí wọ́n ń pè ní wòlíì. Wòlíì ni èmi, wòlíì Onitiri ni mí. Abímimọ ni Olúwa, ọbímimọ ni. Ṣùgbọ́n mi ò tí ì sọrí kó fail. Ṣùgbọ́n tí Onitiri yìí bá fail ṣe on the 1st of January, ẹ yọjú sí ọ̀dọ̀ wa lówòrò. I will surrender myself, kí ẹ sì sọ mí lóko pa. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Olúwa òun ló sọ. Tó pé nínú program tí ọ̀gbẹ́ni kan tí ó ṣe, tí wọ́n send sí mi, ó sì tún sọ wípé 2023 2022 òun ni ẹ máa gba òmìnira Yorùbá. Bẹ́ẹ̀ ni mo rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń fọ́lù ẹ̀ bẹ́ẹ̀, tí wọ́n ní bẹ́ẹ̀ ni òtítọ́ ni wọ́n sọ. Bí ọ̀rọ̀ Yorùbá ṣe rí nìyẹn. Ọpọlọ Yorùbá ó ti dorí kodò. Yorùbá, ègún bẹ lórí yín. Ègún tó dẹ̀ wà lórí yín ni pé ègún wípé ìmọ̀ yín ò ṣọ̀kan. Àwọn tí ìmọ̀ wọn ò bá sì ti ṣọ̀kan, wọn ò lè ja ogun. Àwọn tí ìmọ̀ ṣọ̀kan fún ni wọ́n ń ja ogun. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ní èní ibi tá a ti ń gbàdúrà, Olúwa jẹ́ kó yé wa wípé ọmọ Yorùbá ti wà lábẹ́ ẹrú ti pẹ́. Ó wá jáde in another form níbi tá a ti ń gbàdúrà lónìí. Olúwa jẹ́ kó yé wa wípé gbogbo àwọn tí wọ́n ti rúùlù orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ìdá Yorùbá àbí other part ni ọmọ Yorùbá ti ṣe ẹrú fún, débi local government chairman, débi councillor. Mo mọ councillor àdúgbò wa, mo mọ chairman àdúgbò wa Ògúnlẹ́wẹ̀, ọmọ kékeré yẹn. Mo mọ ǹdà tó dìde, kò lówó lọ́wọ́. Nígbà tó di chairman tán, tó di gbogbo nǹkan yẹn tán, òun ló bẹ̀rẹ̀ sí ń lówó. Sórí pé abẹ́ ẹrú lẹ wà. Títí di èní tí Olúwa sì tún sọ̀rọ̀ yìí, abẹ́ ẹrú lẹ ṣì wà. Ẹ dẹ̀ fẹ́ wà lábẹ́ ẹrú títẹ máa fi kú. Bẹ́ẹ̀ ni, ẹ fẹ́ wà lábẹ́ ẹrú títí tẹ máa fi jẹ́ Ọlọ́run nípè. Nítorí wípé ìmọ̀ yín kò ṣọ̀kan. Èèyàn wá ń sọ bàbá wa Sunday Igboho, èèyàn jẹ́jẹ́ ni, kò fẹ́ wàhálà, ó fẹ́ jẹ́ kí kinní yẹn kó ṣe wíkẹ́ tó ẹ̀ lẹ́ ṣe rí náà. Wọ́n mọ ohun tó ń sọ. Tí Yorùbá bá ti fẹ́ máa lu ẹnu méjì, wàá máa rí wípé wọ́n á fẹ́ máa káàmù èèyàn kan dáhùn fún èèyàn kan. Ibi tí ẹ ò ti ní rí ọ̀nà lọ nìyẹn. Ibi tí ẹ máa rí wípé àwọn ètò Ọlọ́run fún ìrìn àjò àtàwọn tó ti gbé kalẹ̀ pé kí wọ́n rí ìrìn àjò tí ẹ fẹ́ step down, tí ẹ fẹ́ máa lo ọgbọ́n ète Yorùbá, ọgbọ́n ète Yorùbá. Ibi tí ẹ ti máa rí pé kò ní ṣe é ṣeun nìyẹn, tí ẹ dẹ̀ máa wá padà kú sínú oko ẹrú. Ọ̀rọ̀ tí mo sọ lénìí, mo fẹ́ jẹ́ kí oníkálukú yín kó mú dání. Bẹ́ẹ̀ ni, láti lè reside lórí ẹ̀ débi ọ̀dọ̀ ọmọ ọmọ, débi ọmọ ọmọ yín. Yorùbá, ẹnu yín ò kò, lẹ ò ṣe ní lè rí òmìnira gbà. Ó dìgbà tí ẹnu yín bá kò sí bí ẹ ṣe fẹ́ ṣe. Ẹ ní láti ní ọ̀gá kan ṣoṣo. Láì ní central authority, ẹ lọ gbàgbé ẹ̀, Yorùbá nation kò lè ṣe é ṣe. Ta ló wá fẹ́ jẹ́ ọ̀gá? Olúwa dẹ̀ ti sọ fún wa. Mo sọ fún yín lódògbà tí ẹ bẹ̀rẹ̀ sí àtàkì Koiki. Mo ní báyìí lolúwa wí. Koiki, God told me he will remain the last man standing as a spokesman. Ṣé pé òun náà ló wà ń bẹ̀? Mi ò ń gbọ́ anybody, I don't hear anybody news. Mi ń gbọ́ ọ̀rọ̀ èèyàn kankan lẹ́yìn Koiki, lẹ́yìn bàbá wa Sunday Igboho. That is all.
ẹ̀yin tí ẹ fẹ́ jẹ́ kí Yorùbá nation òmìnira ẹ̀ yìí tẹ́ ẹ fẹ́ jẹ́ kó ṣeé ṣe ẹ gbọ́ ti yìí tẹ́ bá kúrò nítorí prógámù ti yìí ẹ tún lọ gbọ́ ti yìí ẹ tún dọ́tọ̀ gbogbo ẹ máa wà contradicted. Ṣebí ẹni tí èèyàn bá ń bá nájà òun lèèyàn máa ń wò, èèyàn kì í wáríwó ọjà. Ọ̀pọ̀lọpọ̀ ariwo ọjà lọ́mọ Yorùbá ń wò débi wípé ohun ò wà ní ṣọ̀kan mọ́, ohun yín ò ṣọ̀kan mọ́ o. Òun ni mò ń sọ fún yín nítorí wípé kẹ́ ẹ fura kí páńpẹ́ yín kó má bàa jáná, àjà yín kó má bàa jì, kí olè kó má bàa kó yín lọ. Gbogbo àwọn tí wọ́n ṣe ìjọba ní Nàìjíríà yìí, tí wọ́n ṣe ìjọba ní Nàìjíríà yìí pátá ni ọmọ Yorùbá ló ṣe ẹrú fún pátá. Ẹ lọ wo àwọn Akérèlé, ṣé Akérèlé irun ẹ̀ ṣó gbọ́dọ̀ tòṣì mọ́ láyé yìí? They are in the government. Ẹ lọ wo Tinubu, ṣé ìran Tinubu ní láti tòṣì mọ́ láyé yìí? They are in the government. Ẹ lọ wo Àtíkù, ṣé ìran Àtíkù gbọ́dọ̀ tòṣì mọ́ láyé yìí? They are in the government. Òbí tí gbogbo yín ń pariwo kiri yìí gan, ẹ lọ wò dáadáa, ṣé ìran Òbí ó lè tàràkà mọ́ láyé ẹ̀? Ẹ ti ṣi ẹrú, ẹ ti fi sìn wọ́n. Ó wá tú àkókò tí àwa kan dìde tọ́lọ́run la ojú wa tá wá sọ wípé sẹ́ aláò ṣe ẹrú mọ́. A fẹ́ jẹ́ kó líkálukú kí ó ní ìgbésí ayé ẹ̀ ní ọwọ́ ẹ̀, kí ó má jẹ́ wípé àwọn tẹ́ ń ṣe ẹrú fún yìí ní ìgbésí ayé yín máa wà lọ́wọ́ wọn, wọ́n wá máa dictate ẹ̀ fún yín. Ẹ wá ń ṣe játijàti, ẹ ń ṣe rédèrèdè, ẹ ń ṣe rádaràda. Ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ń jìjà fún òmìnira ilẹ̀ Yorùbá, ẹ ń ṣe játijàti, ẹ ń ṣe rádaràda, ojú yín ló máa já. Kí ọ̀tá kó má bàa borí yín, òun ni Olúwa ló ṣe rán mi jáde lónìí. Ẹ fi ọ̀rọ̀ lẹ̀ sílẹ̀ fún ẹni tí ó mọ ọ̀rọ̀ yẹn láti sọ. Bó o bá wá ní ọpọlọ, wàá jókòó sí abẹ́ àwọn èèyàn yẹn, ẹ lè jọ jókòó, ẹ sọ dáadáa. Ṣùgbọ́n ó ní ẹni tí Ọlọ́run gbé iṣẹ́ ogun yìí rán, ẹni tó gbé iṣẹ́ ogun rán òun ni Sunday Ìgbòho, tí wàá ní wípé àwọn alágbára tó kù àtàwa náà a máa wà lábẹ́ rẹ̀ láti bá ṣiṣẹ́ pọ̀. Kì í ṣe pé kẹ́ wá máa dojú ẹ̀ bolẹ̀, kẹ́ máa dà á ríboríbo. Gbogbo ohun tí ọláwọn máa ṣe ó di January 1st kí gbogbo ẹ̀ tó ṣẹlẹ̀. Bójé mi lẹ fẹ́ sọ lóko pa ni, bójé àwọn lọ́ máa gbóòkù ọ̀rọ̀ ni, January 1st 2023 a máa padà síta láti wá sọ. Let me clear myself again. Ohun tó Olúwa sọ ni pé ẹ má fi ṣẹ́ ogun, ẹ má fi rán obìnrin. Ìkejì, Olúwa sọ wípé Madam Dupe Onitiri ó ní kò lè gbé Yorùbá nation débi kankan, ẹ ò lè débi kankan, ẹ kàn ń tanra yín ni, ẹ lọ gbàgbé ẹ̀. Olúwa ló sọ. Ìkẹta, òun ni wípé paperwork kò lè gbé Yorùbá dé anywhere. Ìkẹrin ni wípé Yorùbá nation wọn ò lè gbà nínú ọdún yìí, nítorí pé tó bá di January 1st owó Nàìjíríà náà ni mo sì máa padà ná. Ohun tó Olúwa fi wọ̀n mí òun ni mò ń sọ. Sanwó-Olú òun ló sì máa jẹ́ gómìnà Èkó. Dàpọ̀ ní January 1st ni mò ń sọ o. Dàpọ̀ kí ló ti ń pè é tó wà ní Ogun State, òun ló sì máa jẹ́ gómìnà Ogun State. I am telling you the truth. Tó bá di January 1st á já lójú ẹ, ìwọ tí orí ò pé, ọmọ Yorùbá tọpọlú ẹ ti dàrú, ọmọ Yorùbá tí ọpọlú ẹ ti jò, tó ti jò dànù torí ò pé torí ohun Ọlọ́run yẹn ó ń rùn sí ẹ, wàá gbọ́, máa wá fún yín dáadáa. Bẹ́ẹ̀ ni ó di January 1st 2023 kí n tó wá fún yín. Ohun tó Olúwa rán mi òun ni mo ti wá sọ yẹn. Ẹ ṣọ́ra kẹ́ má bàa ṣubú. Ẹni tó níṣẹ́ ogun, ẹ fi iṣẹ́ ogun sílẹ̀ fún àwọn tó jẹ́ kó wà lábẹ́ láti lè jẹ́ kí ìrìn àjò yìí kó ṣeé ṣe. Ẹ jẹ́ kí wọ́n wà lábẹ́ wọn, kọjọ́ máa sọ̀rọ̀, kí ẹni spokesman ẹ̀ dẹ̀ sọ̀rọ̀ jáde, ó tán káàdẹ̀ gbègbèsẹ̀. Rally tí wọ́n ń lọ lọ́la, ẹ kíyèsí o. Tó bá ti lè exceed ohun tí kò jẹ́ kó exceed, there is going to be shooting of gun.
Olúwa ló sọ bẹ́ẹ̀, ẹ lọ kọ sílẹ̀. So therefore gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jáde ẹ dira ogun, bẹ́ẹ̀ lolúwa wí. Ṣùgbọ́n àwa máa gbàdúrà fún yín. Orí òkè yẹn ó máa di 17 lọ́la. Orí òkè ọdọọdún tèmi máa ń ṣe ni every year. Mi ò ní bí à ń jáde ibi kí mo wà yìí náà ló máa ti máa rí mi. A máa gbàdúrà, a ò sì ní jẹ, bẹ́ẹ̀ ni a ò sì ní mu. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde lọ́la, Olúwa sọ wípé tí rally tí ẹ fẹ́ ṣe yìí tó bá lọ exceed kọjá wisdom tó jẹ́ kí ẹ fi gbé ọmọ àdáná ya yín o. So therefore ẹ wà very careful. But àwa máa gbàdúrà fún yín. Àwa kì í ṣe ọ̀tá Yorùbá. A jẹ́ ìkan nínú àwọn wòlíì Ọlọ́run tọ́lọ́run gbé sáàrin Yorùbá nation láti lè máa bá yín sọ̀rọ̀. Ẹ ṣé gan ni. Onílàákàyè nìkan ṣoṣo lọ̀rọ̀ mi. Bàbá confam JP ló lè yé. Ẹni nice day, ẹni ojú ọjọ́ rere. A tún máa pàdé bí Jésù tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Wọ́n kí n tó lọ jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ kí n tó lọ. Nílùú Òwòrò tá a wà yìí, èmi ti wà lórí òkè láti on the 1st of December. Mo dẹ̀ máa ṣetán lórí òkè yọdọọdún lèmi ń ṣe on the 21st of December. Now àwọn kan dẹ̀ dé wọ́n láwọn fẹ́ ṣe orò lówòrò, wọ́n láwọn fẹ́ ṣe orò. Nígbà tó di alẹ́ ìní wọ́n wá pè mí, wọ́n ní kí n pa iná ìta. Èmi dẹ̀ ní láti ṣe night vigil, ó di dandan. Ìránṣẹ́ kan ò dẹ̀ gbọ́dọ̀ dá ìránṣẹ́ kan dúró. Èmi ò sọ pé Ọlọ́run kọ́ ló ń sìn o, mi ò bẹnu àtẹ́lu Ọlọ́run wọn o. Ṣùgbọ́n mo mọ Ọlọ́run tèmi náà ń sìn. So therefore ìkankan ò wá gbọ́dọ̀ kọlu Ọlọ́run. So jẹ́ kí Ọlọ́run tèmi tí mo mọ̀ pé mo mọ̀ tó dájú dáadáa fún mi, so jẹ́ kó bẹ̀rù Ọlọ́run kan. Kọ́lọ́run kan sọ fún Ọlọ́run tèmi pé kí n paná. Àbí kí n má ṣe program fún odidi ọ̀sẹ̀ kan. Mo jẹ́ kó yé wọn pé kó gbọ́ o. Kí ogun kó má padà pàdé ogun. Ṣé ń gbọ́? Lẹ́yìn wípé ṣọ́ọ̀ṣì tèmi ní fẹ́ǹsì, lẹ́yìn wípé mo tilẹ̀kùn géètì ṣọ́ọ̀ṣì mi pa, ọmọ tẹ́ ẹ bá ń ta lẹ́yìn aago 12 mi ò mọ̀ rí. Ṣé ò ń gbọ́ mi? Mi ò mọ̀ rí mọ́ o. Ṣùgbọ́n èyí tó wà nínú ilé, òfin ò sọ fún yín wípé ẹ̀ ń ṣòro níta kẹ́ ẹ wá jọ́ǹpù sínú compound oní compound. Òfin ò sọ yẹn. Á gbé yín nínú fídíò tó máa wọ live. Ìkíní ni èkejì. A jẹ́ káwọn èèyàn mọ̀ wípé agbára tó ń bẹ nínú wa ó jù tó ń bẹ nínú ayé lọ. Mi ò ní agbára ayé lọ ń lò, ṣùgbọ́n ó jẹ́ kó lè kálukú lè mọ Ọlọ́run tó ń sìn náà. Mo mọ Ọlọ́run tí mò ń sìn. Mi ò dẹ̀ bá wọn jà. Mo ti pa òfin mọ́. Tèmi ni wípé anybody ò ní jáde. Kò dẹ̀ sẹ́ni tó fẹ́ yọjú wò yín. Inú church ló máa wà. Kò ju yẹn lọ. Èwo ni kí n wá máa pa iná iwájú ilé mi tó jẹ́ security? Ṣé èèyàn lè bá olówó lọ sọ̀rọ̀ yẹn? Olówó tó kọ́ ilé àbí Major General kó wá kọ́ ilé sírú Òwòrò yìí. Kẹ́ wá lẹ̀ ń gbé òrò kọjá kẹ́ni kó pa iná ilé ẹ̀. Kò possible. Mélòó wá ní ti Ọlọ́run? Ẹ lọ gbàgbé ẹ̀. Bàbá confam. Ó jù yẹn lọ. Orí ọ̀fẹ́ pọ̀. Ó jura wọn lọ. Orí ọ̀fẹ́ ni mò ń lò. Lẹ́yìn tí mo wá ń lo orí ọ̀fẹ́ mi, mo wá ní focus. Ẹni tó ní orí ọ̀fẹ́ tí kò sí focus níbẹ̀, empty barrel ló máa padà result sí nígbẹ̀yìn ayé ẹ̀. I have a focus. Ohun tí Ọlọ́run bá dẹ̀ rán mi, òun lèmi máa ń ṣe. Ẹ ṣé gan ni lẹ́ẹ̀kan sí. Kẹ́ fi yìí kọ́gbọ́n. Tó bá ní Ọlọ́run, bí Ọlọ́run ẹ̀ kó gbé bó yẹ kó ṣe gbé. Ọ̀pọ̀lọpọ̀ kò gbà mí gbọ́ nítorí pé tí bá ń polówó ewé àtegbò, Ọlọ́run ò ní kó má lè ewé àtegbò. Ọlọ́run ló dé ewé àtegbò. Má dí ọ̀run kó tó mọ òótọ́. Ọlọ́run ló ní ewé. Ọlọ́run ló ní egbò. Ó sì dá fún wa pé ká máa lò ní. So therefore má ti torí pé mò ń sọ nípa ewé, má sì torí pé mò ń sọ nípa egbò, má ti torí ẹ̀ sọ fún mi wípé mi kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ìkan sọ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó ní ẹ wo gbogbo ike ọṣẹ tó kó sẹ́yìn Ọlọ́run máa kú sùúrù. Ẹ béèrè lọ́wọ́ ẹni tó sọ bẹ́ẹ̀. Mo tó fẹ́ tún sọ fún lénìí wípé ṣíà tó fi sùn, ewé àti egbò. Ṣíà tó fi jókòó nílé, ewé àti egbò. Ṣíà
tó jókòó sí lọ́fíìsì ewé àti egbò, bẹ́ẹ̀dì tó sùn sí ewé àti egbò. Sórí wípé ìwọ gan náà ó jẹ́ ká sọ fún ẹ wípé Ọlọ́run kù sùúrù, nítorí pé gbogbo àwọn ohun tí ìwọ lòdì sí yìí ló ń bẹ ẹ sùn lójoojúmọ́. Fúláwà tó ṣe sínú ilé ẹ tí wọ́n gbìn síbẹ̀ tó máa ń láìkì tó ti torí ẹ̀ tó ń sanwó fún àwọn tó ń tún ṣe, ṣé o mọ̀ pé ewé àti egbò náà làwọn náà? So therefore Ọlọ́run kù sùúrù. Ìwọ ni kó jẹ́ kó ju ẹ là, má jẹ́ kó lọ jù ẹ síbi tí kò jẹ́ kó jù ẹ sí. Ọlọ́run ló ní ewé, Ọlọ́run ló ní egbò. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Baba Confirm JP. Ohun tó Olúwa ní kí n sọ fún yín yìí, ẹ lọ mú dání dáadáa. If not, èmi kì í ṣe agitator, wòlíì ni mi o. Màá wá táwa máa sọ tèmi, mi ò ní kí ẹ má bù mí sẹ́. If not, ẹ lè pàdánù Yorùbá Nation. Thank you very much. God bless you.